márùndínlógójì 35 million naira ni yóò ná wa láti gbé òkú ọmọ Nàìjíríà Emmanuel Wale láti Philippines. Ilé-iṣẹ́ tó mójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní Nàìjíríà ti wí pé yóò ná àwọn tó mílíọ̀nù márùndínlógójì 35 million naira láti gbé òkú ọmọ Nàìjíríà tí wọ́n pa sílẹ̀ Philippines Chibukem Emmanuel padà sílé. Ọ̀dọ́kùnrin náà ní òkìkí rẹ̀ kàn pé wọ́n pa sí orílẹ̀-èdè náà láìpẹ́ yìí. Emmanuel ní ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí ọmọ ilẹ̀ China kan lù ú pa ní ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí, gẹ́gẹ́ bí ọkùnrin kan Michael Ojúọlá ṣe kọ sí ojú òpó Twitter rẹ̀. Ojúọlá tó pe ara rẹ̀ ní ọ̀rẹ́ Emmanuel ló kọ sí ojú òpó Twitter rẹ̀ pé wọ́n pa olóògbé náà ní ìpakúpa ìyà. Ojúọlá wípé wọ́n di ọwọ́ rẹ̀, wọ́n fi aṣọ bò lójú àti ẹnu, wọ́n sì nà á títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ní ọjọ́ Ìṣẹ́gun ní adarí ẹ̀ka tó ń mójútó àwọn tó ń ṣojú Nàìjíríà nílẹ̀ òkèrè ní ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè aṣojú ìyẹn ambassador Eya Francis wípé ilé-iṣẹ́ náà kàn sí àwọn aṣojú Nàìjíríà tí wọ́n wà nílẹ̀ Philippines tí wọ́n wà lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n wá nǹkan ṣe sí òkú ọmọ orílẹ̀-èdè wọn. Àtẹ̀jáde kan látọwọ́ Abdulrahman Balogun tó jẹ́ agbẹnusọ fún ilé-iṣẹ́ náà wípé Francis sọ̀rọ̀ yìí lákòókò tó ń fèsì sáwọn ìbéèrè tí àwọn sẹ́nétọ̀ ní fún un lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Francis wípé Nàìjíríà yóò nílò tó mílíọ̀nù 21 sí 35 láti gbé ìyókù ara olóògbé náà wálé, tí àwọn kò sì ní nílò ju mílíọ̀nù 10 sí 15 péré lọ láti sìnkú rẹ̀ sí ilẹ̀ Philippines. Ó fi kún pé ẹgbẹ̀rún lọ́nà 30 náírà ni àwọn ń san nílé ìgbókùpamọ́sí lójoojúmọ́, eléyìí tó fi yẹ kí wọ́n yanjú ọ̀rọ̀ náà ní kíákíá kí owó ilé ìgbókùpamọ́sí náà ò tó gọbọi. Alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lókè òkun NIDCOM Àbíkẹ́ Dábírí Eréwà ti fi tó àwọn ìgbìmọ̀ tẹ̀kótó ilé asòfin àgbà létí lórí ọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó wà lókè òkun, ìbáradọ́rẹ̀ ìjọba síjọba àti ọ̀rọ̀ ilẹ̀ òkèrè pé ẹni tó gba Emmanuel ṣiṣẹ́ lórílẹ̀-èdè Philippines àti àwọn 5 mìíràn ni wọ́n ti fi ẹ̀sùn ìpànìyàn kàn báyìí lórí ikú ọmọkùnrin náà. Lákòókò tó ń jábọ̀ ìgbìyànjú iléeṣẹ́ rẹ̀ fún àwọn ìgbìmọ̀ ọ̀hún tí sẹ́nétọ̀ Victor Ume darí, Dábírí Eréwà wí fún wọn pé iléeṣẹ́ aṣojú ilẹ̀ Nàìjíríà ní Philippines ló ti fi ọ̀rọ̀ náà tó gbogbo àwọn tó yẹ létí nílẹ̀ náà tí ọ̀gá àgbà àjọ ọlọ́pàá níbẹ̀ sì ti gbọ́ sí i pẹ̀lú. Ó wí pé àwọn ọlọ́pàá tó ń ṣèwádìí ọ̀rọ̀ náà ló ti parí ìwádìí tí wọ́n sì ti jábọ̀ ìwádìí wọn fún iléeṣẹ́ ìpẹ̀jọ́ nílùú Mandue tí àwọn náà sì ti panupọ̀ pé ẹ̀sùn ìpànìyàn ní àbọ̀ ìwádìí náà jẹ́. Dábírí Eréwà wípé wọ́n ti gbé ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́ tí wọ́n sì ti gba àṣẹ láti fi páńpẹ́ òfin mú ọ̀gá olóògbé náà àti àwọn mìíràn. Ẹ̀sùn ìpànìyàn, ìkónilẹ́rú àti ìdásílẹ̀ iṣẹ́ tí kò gbórí ọ̀fẹ́ ìjọba nílẹ̀ Philippines ni wọ́n fi kàn wọ́n. Àwọn ẹbí olóògbé náà ni wọn kò tilẹ̀ wo adúrú owó tí iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè náà ń pariwo pé àwọn fẹ́ ná. Ariwo abẹ̀yìn ni ẹ bá wa gbé òkú ọmọ wa, ẹ bá wa gbé òkú àbúrò wa wálé. Àwọn ẹbí ló ń pariwo rẹ̀. Ẹgbẹ́ Emmanuel kan Blessing Essien ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti bá wọn dá òkú àbúrò rẹ̀ padà sí Nàìjíríà. Essien rawọ́ ẹ̀bẹ̀ náà níwájú àwọn ìgbìmọ̀ tẹ̀kótó ilé asòfin àgbà tó ń wádìí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹ̀. Ó wí pé Emmanuel ní ọkùnrin kan ṣoṣo tí àwọn òbí òun bí, yóò sì dùn mọ́ àwọn nínú tí wọ́n bá lè gbé padà wálé fún ìsìnkú rẹ̀ ní ìbámu pẹ̀lú àṣà ilẹ̀ Ìgbò.